security vote. Security vote in Nigeria is a monthly allowance that is allocated to the 36 states within the Federal Republic of Nigeria for the sole purpose of funding security services within the source state. Ìtumọ̀ security vote tààkà lédè òyìnbó ní owó tí ìjọba àpapọ̀ fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti fi gbógun ti ìpèníjà ètò ààbò pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ elétò ààbò nípínlẹ̀ wọn. Ẹ wá ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jọ béèrè ibi tí àwọn gómìnà wa tí wọ́n ń náwó tó jẹ mọ́ ọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ wọn sí, kí ẹnikẹ́ni ọmọ parọ́ fún wa mọ́. Ẹ ṣe àlàyé ibi tí ẹ ń ná security vote wá sí fún gbogbo mùtúmùwà. Bàbá Buhari kúkú ti sọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ wípé nǹkan ti fẹ́ẹ̀ yíwọ́ tán kí bàbá ó tó sọ̀rọ̀ sókè kí wọ́n tó lahùn. Ọ̀rọ̀ tí bàbá Buhari sọ lọ́jọ́ 10 oṣù kẹfà ọdún 2021 ó ṣì wá níyè pé àwọn gómìnà wa wọn ò kájú òṣùwọ̀n tó láti tukọ̀ ìpínlẹ̀ wọn. Bàbá Buhari lahùn, ó ní ẹ sọ pé ẹ lè ṣe gómìnà lẹ́ fi jáde tẹ́ ẹ ṣe ìpolongo ìbò, ẹ wá di gómìnà tán ẹ lè dá nǹkan kan ṣe, nǹkan kan ò ní tì í ṣẹlẹ̀ pẹ́rẹ́. Ó di ìgboro Àbújá, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààbò. Security vote kí lẹ fi ń ṣe láti pèsè ààbò fún àwọn tó dìbò yàn yín? Ẹ̀yin gómìnà nìṣòro wa. Àṣírí ti tú, ẹlòmíín gba bílíọ̀nù kan, bílíọ̀nù kan àbọ̀, bílíọ̀nù méjì, 500 million ní security vote lóṣooṣù. Ẹ jẹ́ ká bi àwọn gómìnà wa léèrè pé kí ni wọ́n fi security vote tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ lóṣooṣù ṣe tí ètò ààbò fi mẹ́hẹ nípínlẹ̀ kálukú wọn. Ọ̀ọ́bì àṣírí ti tú, bàbá Buhari ó ti sọ̀rọ̀ sókè. Mr. President, still on the issue of security. Yes. Each zone you would have witnessed has sort of taken matters into their own hands with different kind of security apparatus like the civilian JTF, Amotekun, and what have you. Has the time come to now formalize state police in Nigeria? I have seen, or I have been reading it in the newspapers. Those of us who are old enough to know the old NA police and so on. That time, the traditional institutions, leaders were very effective. In each community, you know, I will give you one example of recent. 2 governors from the Southwest came to tell me that the cattle rearers in some of the forests there have killed farmers while their cattle were eating on their crops. So I told them, you campaigned to be elected, and you are elected. He said, yes. I said, go back and sort out yourself. Because there has been a system, as all of us here could recall, even your local government, when there are security at each level, at local government and state, it consists the traditional leaders in that area who have been there for generations. So they know all the crooks in their locality. Then the police, then those who come, whether they are cattle rearers or influential traders, they are part of it. They meet either monthly or quarterly, you know, and discuss the security within that level. If it is above them, they pass it on. So I told those governors to go back and go to the old system so that they will have intelligence. They will know what is happening in their constituencies. They just can't go around and win election and then sit tight and think somebody will do their job for them. I just send them back. Ọ̀rọ̀ bàbá Buhari lẹ ti gbọ́hùn nípa àwọn gómìnà lórí ètò ààbò ilẹ̀ yìí. Ẹ jẹ́ ká bi bàbá náà léèrè ìgbésẹ̀ wo làwọn náà ń gbé. Ìlú ọ̀fararọ inú ìlà yìí ló la wà
látàrí ètò ààbò tí ọ̀mọ́yán lórí. Bàbá Buhari, action yín la fẹ́ lórí ètò ààbò ilẹ̀ Nàìjíríà. Owó security vote tá a sọ̀rọ̀ rẹ̀ yìí, ètò ààbò ló dúró fún ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti gbógun ti ètò ààbò tó bá ń bá wọn fínra. Ẹ wá máa gbọ́, bí ẹ̀mí kan bá bọ́ lọ́nà àìyẹ láwọn ìpínlẹ̀ tẹ́ ń ṣe ìṣàkóso lé lórí, ẹ̀yin ni Ọlọ́run ó bí, torí ẹ̀ ń gbowó ààbò ẹ̀mí àti dúkìá ọmọ ènìyàn lọ́wọ́ ìjọba àpapọ̀. Ohun tó wù yín lẹ́ fi security vote ṣe. Ẹ̀rin gómìnà míì àsìpamí yóò ní òun ò gbowó oṣù. Security vote ló yẹ kọ́kọ́ kalẹ̀. Gómìnà tó bá ní òun ò gbowó oṣù, ìjàpá ni ọlọ́gbẹ̀wẹ́ ni, títí tí ó fi kó gbogbo owó ìlú mì tán èèyàn ò ní fura. Àwọn gómìnà tẹ́ rí wọn ò nífẹ̀ẹ́ wa, wọ́n dájú púpọ̀ léèyàn. Ọ̀rọ̀ tí Buhari sọ ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2021, gbogbo ẹ̀ la ká sọ́wọ́. Òun ló tú àṣírí àwọn gómìnà yẹ̀yẹ́. Virtually, local governments are virtually killed. You know it. The 3 tiers of government, federal, state, and local government, if they are being followed properly, we wouldn't have all these social problems. But the problem is the local government have been virtually killed. And that is not good for this country. It's not good for this country because those who became the local government chairman have been compromised. If your local government is, say, entitled or is supposed to receive 300 million, a letter will be prepared for you to sign that you have received 300 million and you are given only 100 million. Àwọn gómìnà bá gbowó bíi 300 million láti ìgboro Àbújá lówó tó jẹ́ owó àwọn ìjọba àbílẹ̀, bí wọ́n bá délé bíi 100 million naira ni wọ́n fi jíṣẹ́ fún wọn. 200 million tó kù wọ́n ní àwọn fi ṣe joint project látinú joint allocation joint account. Owó tó ti lọ sí àpò wọn, olè jíjà ní joint allocation, owó kíkó jẹ ní joint project láàrin ìpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn alága ìjọba àbílẹ̀ tí àwọn aráàlú dìbò yàn, bí àwọn gómìnà bá gbàjọba, wọ́n sì lé wọn dànù. Láwọn kàbá tá à ń pè ní gómìnà wa, nítorí owó káńsù tí àwọn gómìnà míì ń kó jẹ ni wọn ò kí fi fẹ́ ṣe ètò ìjọba ìbílẹ̀. Gbogbo ẹ̀ látàrí àti kówó káńsù mi bíi kàlòkàlò. Àwọn gómìnà tá a rí hun, àwọn ni wọ́n pa ìjọba ìbílẹ̀ rẹ̀, tí wọ́n sọ ìjọba ìbílẹ̀ dákúrẹ̀tẹ̀ tí wọn ò fi lè dá nǹkan kan ṣe. Àwọn nu Ọlọ́run nu, ọba tí kì í sáré kó tó mú ọmọ ẹ̀dá èèyàn. Ààrẹ pàṣẹ kí gbogbo gómìnà kí wọ́n ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ local government election. Àwọn gómìnà kan wọn ò tẹ̀lé àṣẹ ààrẹ. Àyè gbọ́rọ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí. Àyè gbá àwọn gómìnà wa kọjá sísọ. Ààrẹ tún pàṣẹ kí gbogbo ìpínlẹ̀ ó san owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ wọn. Títí di àsìkò yìí, àwọn gómìnà kan wọn ò tí ì ṣe àmúṣẹ owó oṣù tuntun new minimum wage 30,000 naira fún àwọn òṣìṣẹ́ wọn látìgbà tí àwọn gómìnà ti kó palétíìfù oúnjẹ kòró pamọ́. Lọ́rọ̀ wọn ò ti jọ mí lójúmọ́ lórílẹ̀‐èdè yìí. Ìgbìmọ̀ burúkú ní ìgbìmọ̀ governance forum, ìpanupọ̀ lórí àti fìyàjẹ èèyàn nígbìmọ̀ wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ti ẹ̀ gbọ́ ná, ta ló dá ìgbìmọ̀ governance forum lẹ̀?
àwọn gómìnà nìṣòro wa ìṣòro wa ní Nàìjíríà àwọn gómìnà tá a dìbò yàn ni ẹ̀yin ọmọ Nàìjíríà tá a bá fẹ́ ìdẹ̀kùn ní orílẹ̀-èdè yìí ìgbìmọ̀ àwọn governors forum àfi kí a fòpin sí wọn ká tú wọn ká governors forum kò so èso rere fún wa nílẹ̀ yìí àfi orí ara wọn ìgbìmọ̀ governors forum torí ara wọn ni wọ́n fi dá a kalẹ̀ ẹgbẹ́ tí ò gbọ́rọ̀ sí ààrẹ lẹ́nu ẹgbẹ́ tí ò bọ̀wọ̀ fófin ẹ̀yin governors forum ẹ túká ẹ padà sílé kẹ́ ẹ lọ mójútó ọ̀rọ̀ ètò ààbò láwọn ìpínlẹ̀ yín ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí ó ń já wa láyà púpọ̀ nígbà tí NLC ń jẹ́ NLC tí àwọn olórí gidi wà níbẹ̀ tí wọ́n ń ṣe àkóso wọn gómìnà wo ni ó fi ọwọ́ padà àwọn òṣìṣẹ́ ọba lójú TUC àti NAGE àárí ojúṣe wọn mọ́ fún àwọn òṣìṣẹ́ ọba àìní aṣíwájú gidi mọ́ nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba ló ń fìyà jẹ wọ́n àtúntò gidi là ń fẹ́ nínú ẹgbẹ́ NLC TUC NAGE àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó kù ó ṣe pàtàkì ní Nàìjíríà aṣojú Odùduwà bá a bá sọ ti Táyé ká sì sọ ti Kẹ́hìndé náà bàbá Buhari ẹ̀yin náà ti dákẹ́ púpọ̀ lórí iṣẹ́ ìlú àìsọ̀rọ̀ ààrẹ ó ti sọ Nàìjíríà sínú òkùnkùn ààrẹ gbọ́dọ̀ máa rìn láti mọ ohun tí ń ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kì í ṣe pé ká dákẹ́ sínú Aso Rock lásán ààrẹ Buhari ebi ń pàlú owó wọn oúnjẹ wọn ara ní ọmọ Nàìjíríà ẹ wá nǹkan ṣe lórí rẹ̀ ìlú le ara òrókùn ara ọ̀ragìrẹ bàbá Buhari ẹ túwó jáde kárọ̀ dẹmẹ̀kúnnù ìpínlẹ̀ tí wọ́n bá ti jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń pa àwọn ènìyàn ẹ̀yin èèyàn ẹ tú jáde ẹ fi ẹ̀hónú yín hàn lẹ́rọ̀ wọ́ọ́rọ́wọ́ kí bàbá Buhari kó lè mọ̀ pé security vote táwọn gómìnà ń gbà lóṣooṣù wọn ò fi ṣe nǹkan kan aṣojú Odùduwà àkúkú tó kùn bọ̀ wọ́n lọ́rùn láti ilé bàbá wọn kí wọ́n wá ṣe gómìnà àwọn ni wọ́n jáde wọ́n láwọn lè ṣe wọ́n ní àwọn kójú òṣùwọ̀n aráàlú sì dìbò fún wọn a dìbò fún wọn tán wọ́n di gómìnà wọ́n wá yapò kí mọ́ wa lọ́wọ́ gómìnà tí agbára àti ọgbọ́n rẹ̀ pẹ̀lú làákàyè tó ní tí ó bá gbé àti tukọ̀ ìpínlẹ̀ rẹ̀ mọ́ ẹ sọ fún un kọ́kọ̀wé kó fi pòólẹ̀ aṣojú Odùduwà rẹ́kọ́ọ̀dù kan ń bọ̀ tí ó jáde revolution ní tẹ́ẹ̀tù rẹ̀ yóò mìlú tìtìtì orúkọ tí ìyá àti bàbá ẹlòmíín sọ nínú rẹ́kọ́ọ̀dù revolution láti yí orúkọ ọ̀hún padà ìṣọ̀wọ́ àwọn olóṣèlú tó bá ṣe dáadáa nìkan ni ò ní kábùkù aṣojú Odùduwà lórúkọ tèmi ká tún gbọ́ra wa nígbà míì.